يا رسول الله الصلاة والسلام عليك 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 يا الصلاة والسلام عليك يا رسول الله الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. Happy birthday to Legion. Bàbá alábẹ́ fọ́pá àìsàn ara mi. Ọmọ àdé jáde ògúngún rẹ̀. May I play the Azumazu? Ọdún wá sí ọmọdé tọ́lá. Happy birthday to you, Manare Alabi. Ìbá ṣe lọ́dún 2025. Kò ní ká ṣe mọ́ tí a kẹ́wà àìjẹ́lẹ̀ ṣọlọ́. Wọ́n láwọn máa fà á ńláńlá. Wọ́n láwọn àdúrà tí wọ́n ti ṣe tí a kẹ́ àìjẹ́. Olówó àdìwọ̀ ọ̀gbọ́n. Gbogbo bí wọ́n fi ń sọ òrò bá tẹ̀lé akẹ́wà àjọ lọ. Gbogbo bí ọmọ Nàìjíríà lé. Gbogbo bí wọ́n ti celebrate Paso Ojúbọ. Gbogbo àdúrà tán ṣe ọlọ́njọ́ mọ́ ara mọ́ múlé. Wọ́n mọ calendar to describe. Bá a ṣe akẹ́wà ìjọba so. Ọmọ ìyàwó náà bí ẹlẹ́gàn sára mi. Tí 2025 rẹ̀ o, bá a ṣe àkẹ́wà jẹ́ òun lé o. Bọ́bá sọ pé this is Pasuma, bàbá lè àlùgbọ́ everybody ló mọ̀ Pasuma náà. Ọpẹ́ mi l'Amẹ́ríkà. This is Pasuma, bàbá lè àlùgbọ́ everybody ló mọ̀ Pasuma náà. Ọpẹ́ mi l'Amẹ́ríkà. This is Pasuma, bàbá mi àlùgbọ́ everybody ló mọ̀ Pasuma náà. Ọpẹ́ mi l'Amẹ́ríkà. Bàbá mi àlùgbọ́ everybody ló mọ̀ Pasuma náà. L'Amẹ́ríkà. Báyà gbogbo títà náà wọ́n náà tèmi sí rẹ̀. Agogo tí náà wọ́n náà ti wọ́n náà tèmi sí èmi lọ. Torí ìṣẹ́jú kan ló máa ń ṣènìyàn. Ìṣẹ́jú kan ló máa ń ṣènìyàn dání bìrẹ̀. Torí ìṣẹ́jú kan dání ìṣẹ́jú kan ló máa ń ṣènìyàn dání bìrẹ̀. Àti pé ilé tọ́lọ̀ kọ́là lábí ó ti dájú kò ṣe é. Ilé tọ́lọ̀ kọ́là lábí kò ṣe ó. Tẹ́bá lọ gbìyànjú pọ̀lọ́ òde bẹ́ẹ̀ náà.
tó ọlọ́run tó onílàwọ̀ ti rí ìmọ̀lẹ̀ ìkúlẹ̀ wọ́n falágbọ́ra àwọn fún ní ìrò wọ́n fún ní pàṣẹ kò gba ìbọn lọ́rùn yá pàṣẹ wọ́n lọ lọ sánú ẹ̀ pàṣẹ òun dàgbà lọ sánú ẹ̀ lọ. Òun sáti lọ sánú ẹ̀ pàṣẹ òun bàbá lọ sánú ẹ̀. Òun bàbá lọ sánú ara bíà. Bàjẹ́ nínú nínú tí wọ́n bá lọ bàjẹ́ wá. Ó máa ń tẹ̀lé. Bajal anda, bajal anda, agaga anda, agaga loliale tirimola. Baba atemi, awati proprasa labe, wati dami wabio, wati dami wabio. Agaga lo fani wabio silada, wama mi kwadu me. Ọmọ bá so èso bá so ọmọ mi dánú bẹ́ẹ̀. Ẹ bá ti ṣe blogger àti tó ya fídíò àlàyé ẹ lọ jókòó ẹjọ́ àlàyé. Olùlọ́mọ tí wọ́n fún sí ọmọ bá so. Jésù ọlọ́ọ̀tà gbẹ́jẹ̀rẹ́ lọ́wọ́ lórí ọ̀lẹ́ o. Jésù ọlọ́wọ́ lórí ọ̀lẹ́ o. Àlùbárẹ̀ àti ìmọ̀lẹ̀ òwúrọ̀ o. Ọlọ́gbàdé máa ń jara fún wa. Lábẹ́ alájà ẹlẹ́ṣẹ́ olú ọmọ lágídé Jésù ẹ̀láyọ̀ apá ọ̀dájídé tààrà o ìmúlẹ̀ tàkàn ní o àgọ́ ní tóbi lọ́ba tóbi lọ́wọ́ ó tóbi dọ́là àgọ́ ní o àgọ́ dáké èyí o tóbi dọ́là àgọ́ ní. Mọ̀mí ṣẹ́wà ẹ̀wọ̀n ṣe mo fọlá Jésù ẹ̀ bàdàn bí òye ìrà mo fi kiri ní bọ́lá àjẹbá àjàrà fún wa bẹ́ẹ̀ ṣe ṣe náà nù ìgbà tẹ́ máa dé mí nílé lọ́dọ̀ tí ó bẹ́ẹ̀ ṣe náà ní o tìrí akẹ́bà àjẹlẹ̀ ẹ̀rà olólọ́sọ. Báwo ọ̀bẹ ogun náà. Ẹ̀yin ọ̀gá ẹ̀mọ̀ṣe wàá fàánà ọmọ nàná alẹ́ àdébọ̀rà o. Ìbàdàn àdébà jẹ́ alájọ Jésù. Mo sọ nǹkan tírí mọ́lẹ̀ nínú ọ́fíìsì. Mo sọ̀rọ̀ kan nínú ọ́fíìsì abẹ́ ọmọ ẹ̀sẹ̀ báyẹn jọ́ rí mi o. Ẹjẹ́ rí Jésù ẹ̀sọ́ ojú dára. Ìgbà tí wà nínú ọ́fíìsì lọ́wọ́ o. Àwọn alága méjèèjì, àwọn alága ọ̀hún, owó epo nìyẹn. Wọ́n ti kọ́kọ́ ṣe nọ́mbà àlàfo ògúnlé fún mi pípa. Ìgbà tẹ́yìn ò sí bẹ́ẹ̀. Tóbi dọ́là àkànní ilé ìzá. Wọ́n ti ṣe gúdúgúdú méje mẹ́fà. Ìyá nínú ọ̀rọ̀ ìsọlọ́pẹ́.
àtiwọ́dé bí tìrì ìmọ̀lẹ̀ ara òkúnlẹ̀ mi ò tí èlùlù o tìrì mọ́ ẹ̀tọ́ tó ti gbọ́ wá. àjẹ jẹ́sọ́ ẹ̀mọ́ṣọ́ iná dọ́tà ìtọ́nà fìtọ́nà ògo jésù ẹ̀yà ọ̀tà kan ní abẹ́ ìdíjọ́ra òmọ́ṣọ́. ọmọ àbàjẹ́jẹ́ ọ̀gá ló wà bẹ́ẹ̀. ìmọ̀nà bí mọ̀rẹ̀ yẹ ṣe ẹ bá ń tọ́jú rọ́ṣà bàbá àgbàlagbà aláàánú ọmọọṣọ ọba omi ẹ̀nà bàbá àmẹ́ṣọ. ọlọ́dún ti ra ẹgbẹ́ máa jẹ́ lẹ́yìn ọ̀gbìn tìrí dèrò máa kò ní lọ. Tìrí dèrò máa kò ní lọ. Ogun bámọ̀ náà lọ́ọ̀rọ̀. Irú ìdúró ló kò ta ìlú. Irú ìdúró ló kò ta ìlú. Kàfáàmù ní Màpàtì rẹ̀. Bèrèbèrè mo ti kò tọ̀ tó. Ọwọ́ máa ṣe káàlù àná lọ́ọ̀rẹ́. Thank you.
mi. Ọjọ́ tí lè tàbí mi náà ní ọjọ́ tí mi ní. Láàárọ̀ àgọ́jú tó lọ́wọ́ òde ìwọ̀n. Ọmọ bá láwọn àgbẹ̀bí sáré. Ojú mi tó ní ìṣẹ̀lẹ̀ ìlẹ̀. Alámúwádé òkè ni wọ́n ní máa lọ wá. Mo ti mọ́jú ní ìdó ìgbà wá. Lẹ́ni wọ́n ní bàbá bá mi dá àṣà wá. Ẹ̀rọ bàbá mi dá àṣà wá parí. Abẹ́kùn ìlú ìjẹ̀lẹ̀ sí ó. Ẹgbẹ́ náà, abẹ́kùn ìlú ìjẹ̀lẹ̀ sí ó. Ẹkún bí nínú ìlú ibi wáyé ó. Olóòtú ọ̀dọ́ ìjọba ayọ̀ òun. Èwo náà tún sọ fún báwo. Nínú sáà mú ìmọ̀lẹ́ nínú sáà tó fẹ́ ní ìtàkẹ́sọ fún ọ̀tà. Èyí ni àwọn ìṣẹ̀lẹ̀ ní ọlọ́pẹ́ sórí ìdánì mi ní Màṣó. Ọlọ́jà àfihàn ìdí ògúnlé àbíbẹ́lẹ́ tì í. Bá a sí láti òyìnbó àṣẹ́bù ọmọ ọba ṣe. Bàbá kí làwọn ṣe.
lọ́sọ̀ today fàṣẹ bọ́ọ̀lù ọ̀hún dúpẹ́ o. ayé tí ẹ wáyé ọlọ́pàá wo dé bẹ́ẹ̀ ọlọ́run àdúgbò fàṣẹ sọ́fà dúpẹ́ wà láìpẹ́ òdo bàbá lóko àdúgbò. Àwọn adéjọ́ fẹ́ sí ní lọ́dà. Lọ́dún náà kìí ṣe bàtò. Ọ̀yà ìwà náà kò ní ọ̀pọ̀ ọ̀dọ́ aláwà tó. Ọmọ ìyá wa tó kò sí ìmọ̀ràn tó ń bá mọ̀ yá. Báwo ló ń bá tó? Báwo ló ń bá?